Hello everyone, welcome to Toyeen Talks. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Nǹkan change díẹ̀ nígbà tóun tún kúrò tí bàbá burúkú àwọn tó wá bàjẹ́ pátápátá. Oh, you share it on your Facebook page. Good. Àwọn tó wá bàjẹ́ pátápátá òun ni APC. Yes, mo rí wípé mo ní ṣe èpè kan ní ọ̀rọ̀ bàbá èmi ló kọ̀ọ̀kan because àánú mẹ̀kúnnù ń ṣe mí ni àánú àwọn tó wà ń lu yẹn ṣe mí ni mi ò kúkú bá yín sí ní mi ò bá yín sí ní Nàìjíríà ṣùgbọ́n àánú àwọn tó wà nílé ló ń ṣe mí ìwọ̀nba ló fi kàn mí because I have only very few people tí máa send owó sí nílé tí ọ̀dí òde ń ṣe pé compulsory fún mi láti send tó bá wù mí ni. So kò affect mi púpọ̀ kò tí ẹ̀ affect mi ni máa pè é lọ títí but àánú àwọn tó wà nílé pé bí nǹkan ṣe ń lọ yìí báwo náà ṣe survive you know irú àwa I take courage ẹni pé ṣe báwa náà pẹ̀lẹ́ ni tó sọ pé èmi ló kàn and yes èmi ò sí nínú àwọn tó máa ṣe nǹkan tó máa ní no I'm not a coward. Yes, I was one of the people, and that was towards the end. So, no shoots today? There is. Because I'm going out. Okay. I've been telling you. Hold on, I'm on live. Okay. What you just do, get me the wig ready. Man, she make up in front of me. Timbasi ready. At like 6. Time you are now. But I have homework, so like. Go and start doing your homework. Okay. Egg T4. Egg T4. So, use it now. Mo fẹ́ boil ẹ ni. Hey. It's not all of them. It's like 2. Okay. Why are you buying it? So, èmi ló kàn. I don't know what is wrong with èmi ló kàn. If, okay, as a wípé, vote for him. I told you when I was talking that time, money, among the three of them, òun lèmi yìí prefer. I never enforce him on anybody. So all those your narrative that you come back and say, Shebi, you are among the people, you are cursing me. Cursing you kò lè ṣe. Even taba curse Tinubu gan, curse wa ò lè ṣe. You know why? Tinubu gan kọ́ ló bàlú jẹ́. Tinubu kọ́. Tinubu lè wà clueless because nǹkan tèmi rí sí nìyẹn. Ó dà pé kò mọ̀ nǹkan tó ń ṣe. Àwọn tó fi síbẹ̀, ó dà pé àwọn wrong people ló tún fi síbẹ̀. Ọ̀rọ̀ Nigeria is deeper than we think. Dollar ń lọ sókè. Okay. Níbo ni ti rí Chivita? Try it. Mi ti, okay, abu díẹ̀ sínú cup fún mi. Má jẹ́ kí n parí show. Jọ. Ṣé rí twin sister mi yìí? Ẹ má bínú, she will always crash into my video. Yes, now. Thank you. Mi ò force mi ò bá yín vote. Mo ní nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta o, I preferred him. I said it, and that was towards the end, not even from the beginning. I was not part of his supporter from the beginning until towards the end. And I never said vote for him. Hello? Is another thing for somebody to have a candidate. Is another thing. Yes, you might say, we have a voice. Our voice has influence. How many followers I get? As a day, I think my follower was even just about 120. How many followers I get? So now me carry Tinubu put there. Look, one thing you guys don't know is that with or without our campaign, whoever is going to be there is determined not even by Nigerian government. It's determined by Western world. Eye tanra yín. Memphis, ó fẹ́ mú mi lánàá. Mr. Martins, mo kí yín sir. Is determined by Western world. Eye tanra yín. A lot is going on in that country. A lot. Then, ẹ tún wo, God bless you, say fiat.
ṣé bẹ́ẹ̀ búlì wa ni la ṣe bẹ̀rẹ̀ sí pa ṣé búlì lẹ fẹ́ fi gba vote ni ṣé búlì lẹ fẹ́ fi gba vote now exchange rate wọ́n sunkún exchange rate which our economy depends on our economy depends guys what's going on which one where did you bring them for Mommy, your phone is ringing. upstairs they are clean Mommy, your phone is ringing. my phone Yeah. go and bring it sorry it's a full house I'm going to apologize you need apology okay apology that I said but I have a freedom of choice there is freedom of choice sir there is freedom of choice but I'm sorry that this is what we are getting from this man. Bye. I am sorry that this is what we are getting from this man. Under how many months? People keep gbogbo intense so wípé he has not even used on 1 year. With the way things are going, do you think by the first year nko ti ni worst? Few days ago, a woman with a baby ó collapse láàrin títì because she's hungry. Tó lóun ò tí jẹun. Ó lóun ò tí jẹun. Sorry, mo ní nǹkan lórí iná. Sorry I am doing two things together. Ẹ má bínú. Wọ́n ní woman yẹn sọ pé òun ò tí jẹun. Woman yẹn dẹ̀ collapse pẹ̀lú ọmọ lẹ́yìn. Ìyẹn ṣé ká wá dákẹ́? If I want to be like the others, tó ń sọ̀rọ̀ fún Tinubu, tí wọ́n support Tinubu, most of them wọ́n ti ṣe kí ni wọ́n ti dákẹ́, wọ́n ti turn blind eyes. None of them is talking. Èmi tí mo wá some of courage to be talking and saying no, this is not what we asked for. This is not what we bargained for, Baba Tinubu. Nǹkan tá bargain for leléyìí, fún kọ́ leléyìí. Ẹ tún fẹ́ máa sọ̀rọ̀. Pé o kì í ṣe bẹ́ẹ̀ yẹn o. You know if you have to curse that country, let me tell you, àwọn tẹ́ máa ṣe pé fún if you want to really curse in that country, I will tell you the people to curse. Kẹ́ dá orúkọ wọn. I will tell you the people you will direct your curses to. Number 1, ẹ direct the curse yín. All APC supporters owe Nigeria apologies. Èmi ti offer apology tèmi, okay? That I am sorry that I ever even meddle by saying I prefer him. I never said anybody should vote for him, okay? I said I preferred him, and I have that right, okay? It doesn't mean your own candidate will do better too. I am telling you, Nigeria's situation is more than the president. It's not the president alone. Who are the people controlling the currency? Tí wọ́n máa ní kíní wípé okay o, owó rẹ̀ o, dollars rẹ̀ o, ẹ tà síta. And the people they sold it to, one hold there. It's like you don't know what is going on. Law of demand and supply, law affects ìlú yẹn. We depend on dollars, right? We depend on foreign currency, right? To do anything in that country because we don't produce. Right? Now, whatever they have to buy to import into the country, a mini products in they import them, right? Okay. And everything has to be bought with dollars. Now, dollar yen, one send yes, it allows a separate bank at a particular rate, which is even still high at that rate too. All of them. One was send owó yẹn síta, wípé okay o, wọ́n kó sí bank so that people can have access to it. And one bankers, that was why one of the reasons I didn't have sympathy for Wigwe. I have sympathy for his children that he left behind. Àwọn ọmọ yẹn ni mo ṣàánú, àánú mi ṣe, because I even saw that he has a little baby too. Àwọn ọmọ tó fi sílẹ̀, tó máa mọ pains, pé àwọn ò ní parents mọ́, àánú àwọn ọmọ yẹn ṣe mí. But him particularly, mi ò ní sympathy fún. And I said it on here, on the media. Wípé mi ò ní sympathy fún. He is one of the people tí wọ́n fi ẹkún Nigeria, tí wọ́n fi ìbànújẹ́ majority mẹ̀kúnnù tí wọ́n fi ń lówó.
tí wọ́n fi ń lówó. Education system wa zero. A lot of people tó bá lówó ń sìn, they would rather send their children abroad. That is one of the demand of dollars. Okay? Products that ń jẹ, majority are imported. Demand of dollars. So it's law of demand and supply affecting the dollar. Does it mean the dollar is not available? Dollar is very much available. But they are hoarding it. They are making money from it. They are making a lot from it. And that's why I was asking the question, you guys are saying bank executives, they are very rich. They are this, they are that. Ṣé kò ní salary tó yẹ kó máa gbà? Of course, tó bá jẹ́ shareholders, do they declare dividend every month? No. Dividends are declared every end of the year. No máa san dividend fún wọn. Some don't even pay every year. I don't know how often they pay their own dividend to them. So where are they getting the stupendously wealth from? It's from hoarding the dollars, not caring about what is going on with the masses. One whole day, the people that need it to buy it, to bring in stuff. We are not even producing anything. During Christmas, Lagos State, one not very rice. By the time they were bringing the rice out, how many rice? No gbe jade. We won't keep quiet. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. The few people that have the boldness to talk. Now, mo gbọ́ wípé wọ́n sọ wípé ní Nàìjíríà, Gbajabiamila àti presidency or whatever, they are saying they are trying to gag people from talking. Wọ́n ò lè gag irú àwa, sí Nàìjíríà. Wọ́n ò lè ní ká má sọ̀rọ̀. Bú wọn, à ń béèrè question ni. We are asking for our rights. That what is going on? Why are things getting this bad? And they cannot say we should not ask the president. He is the owner, is the one in charge. If he's clueless about what is happening, kó kúrò níbẹ̀. I watched a video. Say Chetima was saying something else. Òun sọ nǹkan míì. Àwọn méjèèjì ọ̀rọ̀ wọn takora wọn. Are they okay? Tinubu sọ nǹkan, Chetima sọ nǹkan míì, ọ̀rọ̀ wọn ò jọra wọn. Who does that? Tẹ́ bá sọ pé Tinubu dàgbà, Biden dàgbà now. Ṣé Biden ò ju Tinubu lọ ni? Ó ju Tinubu lọ now. But because nílùú yìí, Samuel Ota, anybody that comes with you supported him, ma block yín, okay? Okay? Nílùú yìí, Biden àgbàlagbà ni Biden, right? Mélòó ni Biden ṣe? But Biden fi the right people síbẹ̀. Àwọn tó dẹ̀ fi síbẹ̀, wọ́n ní interest ìlú at heart. Ìlú tí rule of law tí ò bá ti ṣiṣẹ́, people will do anyhow and get away with it. Nǹkan ẹ jẹ́ ká pariwo. Mo gbọ́ pé wọ́n máa ṣe protest lọ́la ńsìn. I don't know how far that is true. Kẹ́ ṣáà ṣe protest yẹn, ẹ ṣe pẹ̀lú sense. Ẹ má bà nǹkan jẹ́. Ẹ má bà nǹkan jẹ́. It is your right to ask for good governance. And àwa tá ń sọ̀rọ̀ yìí náà, we are asking for good governance with our voice. Ẹ má shut wa up by coming with, tí ẹ lè shut me up no, you know me. Ẹ lè shut me up. I will say my own. I will say my own. Because èmi ò ní pé mi ò ní sọ nǹkan tí ò yẹ kí n sọ. Nǹkan tí mi ò dẹ̀ mọ̀ mi ò ní wá sọ. Èyàn ò lè send the video sí mi, Aunty ẹgbà, ẹ fi sọ̀rọ̀. No, èyàn ò ní ṣe yẹn fẹ́ mi. Débi pé wọ́n á ní kí n wá kọ́wọ́ sẹ́yìn pé ìbò ni mo ti rí fídíò kí n ṣàlàyé, mi ò ní ṣe yẹn. But we will ask for our rights. Why are things getting worse in that country? Ṣé Tinubu ṣó ń sùn ni àbí kò mọ ibi tó wà mọ́? Ṣé Tinubu tó ní ká lọ fọkàn balẹ̀, báwo ni èèyàn ṣe fẹ́ fi ọkàn balẹ̀ nínú nǹkan tó wà lẹ̀ yìí? Báwo la ṣe fẹ́ fi ọkàn balẹ̀? Ara ráìsì 60-something-thousand last week àbí upper week. Weekend eléyìí wọ́n rà 70,000. Àbẹ́lẹ̀ náà sọ pọ́n rà. Mo dẹ̀ gbọ́ pọ́n sọ pé ó ti lé jù bẹ́ẹ̀ lọ. Cement is on the increase. Ẹni tí bá tiẹ̀ jẹ́ ni wọ́n ló máa kọ́lé sìn.
ẹni tó bá jẹun yó ló máa kọ́lé. Bàbá Tinubu à ń béèrè question ni. Ẹ share fídíò yìí kó kàn wọ́n lára. Àwọn òwò lẹ kó sí ibi tó ti implement àwọn nǹkan tí wọn ò mọ nǹkan tó ń ṣe tí gbogbo ẹ̀ fi ń dàrú. Àárín oṣù mélòó lẹ débẹ̀? Máa lọ́dún kan dọ́là ti dọ́bù. Orí Rẹ̀mí Tinubu burú ni. Ká máa bọ̀ ní Nàìjíríà láti wá ṣe kíni? Wọ́n tún Nàìjíríà ṣe. Rice is 80,000 lẹ́nu ọjọ́ mélòó? Bàbá Tinubu tẹ́ ẹ bá mọ nǹkan tẹ́ ń ṣe ẹ kúrò ń bẹ̀. Ẹ bá wa kúrò ń bẹ̀. Ẹ gbélẹ̀. Láàrin oṣù mélòó tẹ́ dórí oyè. Ẹ dórí oyè kò tí ì pọ́dún kan. Rice lọ láti 30-something thousand ó wọ 80,000. Ẹni ká fọkàn balẹ̀ a lè fọkàn balẹ̀. Kò sí fọkàn balẹ̀ kò sí dùnnú mọ́ Nàìjíríà. Ebi ń para ìlú ara ni wọ́n minimum wage 30,000. 30,000 ni minimum wage. Ṣé rí àwa tá wà labroad ẹ má sọ pé kò kàn wá o. Wàhálà yóò ti kan ará abroad. Àfi tó o bá jẹ African food. Tó bá ń jẹ African food ó ti kàn wá. Ẹ̀wà tá máa ń rà ní $10. Mo ra ẹ̀wà yẹn ní ṣé $15 àbí $16 ní àná. Rice lè máa kàn wá. Ibi náà ti ń ṣe rice pọ̀ ń bí dáadáa. Wọ́n kó wọlé wọ́n dẹ̀ tún produce. Because dọ́là ò rebì kan iye tí dọ́là jẹ́ náà ni dọ́là jẹ́. Bàbá Tinubu ẹ bá ń share fídíò yìí. Ara ni ará ìlú. Ó dẹ̀ ti ń kàn wá ń bí. Ó ti dé bí. Àfi téèyàn ò bá jẹ African food lókùn. Tó bá ń jẹ nǹkan tó ń kó wá láti Naija ẹ lọ àfi tẹ́ bá ṣàkíyèsí because iye tó ń gorí ẹ̀ ẹ lè overlook ẹ̀. Ẹ lè overlook ẹ̀. Kẹ́ má mọ̀. Ara nǹkan tí ṣe bí ní sí bàbá nìyẹn bàbá Débóyè. Wípé àdúrà wo ni bàbá ní kó máa gbà? Torí kò yé gbogbo yín ẹ rò pé mo kàn fẹ́ dédé sọ̀rọ̀ ni sí God of men. No. Gbogbo àwọn God of men ní ebi ò pa wọ́n. Àtàwọn ni o, àtìyàwó wọn o, àtọmọ wọn o. Ṣùgbọ́n wọ́n pẹ̀lẹ́ ni tó ń ṣiṣẹ́ fún ìjọba. Àwọn kankan wà tí a lè gbọ́dọ̀ sọ tán. Mo yìí ń béèrè question kan pé kí ni gbogbo wọn fi private jet ṣe nílùú yẹn? Anybody ò tí ì dá mi lóhùn àtẹ̀yìn tẹ́ ń lọ sí church. Mo ń bi yín kí ni wọ́n fi private jet ṣe ní ìlú yẹn? Nàìjíríà bébí ṣe ń pa wá tó. Nàìjíríà ni pastors tó ní private jet pọ̀ sí jù. American pastors go ní iye private jet táwọn pastor yín ní. Wọ́n ní yes àwọn few of them wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan. But mi ò rò pé a rí pastor kankan níbí tó máa boast of 3 private jets àbí méjì. Àbí méjì. Kí náà private jet yẹn dẹ̀kẹ̀rẹ̀ ó di ẹlẹ́ẹ̀kèlò tí wọ́n fi ń travel. Ọ̀rọ̀ yẹn kan àwọn pastors yín mi ò ní yé sọ. Ó kàn wọ́n. Wọ́n dárúkọ àwọn pastors yín wọ́n ní pé wọ́n ń ṣe money laundry. Ó kàn wọ́n. Mi ò ní yé tẹnu mọ́. Wọ́n pẹ̀lẹ́ ni tó ń ba ayé Nàìjíríà jẹ́ pẹ̀lú àwọn olórí burúkú tó ń jẹ́ government. Wọ́n pẹ̀lú now wọ́n sọ wípé wọ́n allocate a certain amount wípé ṣe tán remove subsidy tí Tinubu remove òun ló dá gbogbo wàhálà yìí lẹ̀ ó pẹ̀lú nǹkan tó dá wàhálà yìí lẹ̀ ẹ remove subsidy bàbá Tinubu kọ́lọ́hún jẹ́ kẹ́ gbọ́ tiwa bá ṣe ń sọ̀rọ̀ yìí bá ṣe ń pariwo ẹ remove subsidy ẹ ní nǹkan tẹ́ máa fi ṣọ́ọ̀kì ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ wá gbé list jáde iye tẹ́ fún each governor increase tí allocation wọn jẹ́ increase wọn àárín nǹkan kan àárín difference ṣebí tí increase bá wà wọ́n ṣe more schools fáwọn èèyàn
irú àwọn tó ń fọmọ sí private school wọ́n á fọmọ wọn sí public school tẹ́yìn ọba tí wọ́n bá yọ owó school kúrò ní problem àwọn aráàlú kékeré nìyókù owó tí ẹlòmíì san fowó school every 3 months òun ló ń lọ wájú yẹn every time owó tẹ allocate fún wọn ṣe investigate ṣé kò ní nǹkan tó yẹ kán fi ṣe kò ní nǹkan tó yẹ káwọn governors yẹn fi ṣe audit àwọn governors yìí gbogbo wa ti wà nílùú òyìnbó a ti wà níbi tí nǹkan ti ń work a ti wà níbi tí nǹkan ti ń ṣiṣẹ́ àríbọ́n ṣe ń ṣe each governor ó ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe bí ọ̀nà títì wa ṣe dáa tó bá di August nsìn from August wọ́n ti bẹ̀rẹ̀ sí scrape gbogbo títì láti tún títì ṣe bẹ́ẹ̀ náà dẹ̀ ń kọ́ schools bẹ́ẹ̀ náà allocate owó fún schools medical despite the fact báwọn èèyàn gbọ́dọ̀ gba insurance ìyẹn ò mí wípé táre ò bá yá ò lè lọ sí hospital bẹ́ẹ̀ dẹ̀ ni wípé every state wọ́n fún àwọn aláìní wọ́n fún wọn lówó oúnjẹ lóṣooṣù ìjà ẹ̀ tí ìtò ṣe yẹn ní Nàìjíríà olórí burúkú ni gbogbo ẹ̀yin Nigerian leaders olórí burúkú ni gbogbo yín ìkà òun ni yín ìtorí ẹ̀ tí Nigeria leader kọ́kọ́ bá kú àtàwọn ọmọ wọn ẹ bá kú tọmọtọmọ èmi ò lè láàánú yín mi ò lè láàánú yín kẹ́ kú tọmọtọmọ lọ́jọ́ kan àkútúkú yín àtàwọn ọmọ yín lọ́nà ọ̀run àkútúkú yín àtàwọn ọmọ yín kẹ́ kú pẹ̀lú àwọn ọmọ yín lọ́jọ́ kan mi ò lè láàánú yín kí búburú máa ṣubú tí ìtọ̀ yín báyìí pẹ̀lú àwọn ọmọ yín èmi ò lè sọ pé ó sáàdì mo máa sọ pé it's a joyful news one down ni one down nínú àwọn tó ń ba ayé ìlú yẹn jẹ́ a lè láàánú yín pé kí ni láàánú yín pé ẹ̀ ń ba ayé wa jẹ́ láàánú yín pé ẹ̀ ní ayé lára ẹ̀yin mú owó ẹ máa náwó bí ẹlẹ́dà àwọn agbèrò lásán gan ẹ sọ wọ́n di olówó nílùú yẹn ẹ wá ní wípé ká láàánú yín òpònú làwọn tó ń láàánú yín bẹ́ẹ̀ ni tí wọ́n bá ń ṣòpònú èyí skul ẹ̀ ń sanwó fún ni ẹ̀ dẹ̀ ń láàánú àwọn leaders yín ẹ̀ ń láàánú àwọn tó ń bàjọba ṣe ẹ̀ ń láàánú àwọn tó ń bàjọba jẹ ẹ̀ ń sanwó skul fáwọn ọmọ kò sọ́fẹ̀ẹ́ hospital ẹ̀ lè wọnú ẹ̀ gẹ́gẹ́ bí mẹ̀kúnnù bébí ń pa yín ẹ̀ lè lọ bájọba tí ebi bá ń pààyàn níjọba ń bí tẹ́yẹ ebi bá ń pààyàn nílùú yìí wàá lọ bá ìjọba wàá jẹ́ kọ́ mọ̀ pé òníṣẹ́ wọ́n á dẹ̀ wò pé wọ́n á béèrè wọ́n á confam tó bá rí pé òníṣẹ́ wọ́n á fi ẹsẹ̀ lórí sálárì lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá tún wá lò nílé ó possible kan rílé fún ẹ àìmọye àwọn section 8 níbí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ but mí pé wọ́n wà ní poverty line tó wà nírú minimum wage tẹ́ ń fún wọn ní Nàìjíríà minimum wage Nàìjíríà a Nigerian family now 30,000 tẹ́ ń fún wọn kò tó that's just $20 olórí burúkú ni yín o olórí burúkú ayé àtọ̀run yín $20 ní family lèèyàn kan ń gbà lóṣù ní Nàìjíríà gbogbo ẹ̀yin Nigerian leaders bẹ́ẹ̀ bí nǹkan bá ṣe yín kò sí àánú fún yín èpè òrọ̀ràn tó wà nílẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ èpè bọ̀ tí nǹkan bá ṣe yín wọ́n down ní kó ṣe àwọn ọmọ yín wọ́n down ní kó ṣe kókó inú yín wọ́n down ní wọ́n down torí àìmọye mẹ̀kúnnù ló ti lọ lórí owó tí ò tówó bàbá Tinubu tẹ́ ẹ bá mọ nǹkan tẹ́ ń ṣe ẹ bá wa kúrò níbẹ̀ ẹ pé àwọn army kan wá take over tẹ́ ẹ bá gẹ̀ẹ́tì ara yín ẹ pé àwọn tó bá lè ṣe kán bọ́ síbẹ̀ tẹ́ ẹ bá gẹ̀ẹ́tì ara yín ṣe ẹ fẹ́ pa àwọn èèyàn tán nílùú yẹn ni tẹ́ bá pa wọ́n ta lẹ fẹ́ rù tẹ́ bá yanjú wọn tán ta lẹ fẹ́ rù wọ́n ní dìríkà rice is over 1,000 naira dìríkà rice dìríkà kan
báwo náà ṣe kí náà fẹ́ fi kún báwo náà ṣe fẹ́ survive kí náà fẹ́ fi kún èmi ò mọ ẹni tó bá lè take over kó take over tó bá mọ̀ ń pẹ́ kó kúrò ń bẹ̀ gbogbo wọn ọmọ kan tó ń ṣe náà Buhari débẹ̀ lọ́jọ́ sí bí Buhari ṣe ń lọ sí hospital ló ń padà bẹ́ẹ̀ ló ń tayín fún wa tí nǹkan fi bàjẹ́ ló ń tayín fún wa ṣáwọn ọmọ tí wọ́n jìyà ni ṣé àwọn ọmọ tí wọ́n jà táyọ̀rí tí bàbá Tinubu ò bá wà òkè tí ọpọlọ wọn ò ṣiṣẹ́ mọ́ ṣé ọpọlọ rẹ̀ ní òṣìṣẹ́ ni ìyẹn ìyàwó ẹ̀ ṣé ọpọlọ rẹ̀ mí kò ṣiṣẹ́ aṣá máa ń rí president mi tó jẹ́ pé ìyàwó ẹ̀ ló máa assist ẹ̀ fáwọn nǹkan tó ń ṣe àbódìgbà tí ọ̀rọ̀ wa bá dàbí Zimbabwe a dẹ̀ ti súnmọ́ bẹ̀ kékeré lókùn a ti súnmọ́ bẹ̀ ṣé ká wá dákẹ́ ni ká nítorí wípé apẹ̀lẹ́ ni tó campaign fún wọn èmi ò dé campaign mo ní mo prefer ni mo sọ okay torí mo prefer ìgbà tó hàn dẹ̀ ṣe nǹkan tó dáa ká má sọ̀rọ̀ kí ló ń fa tí dọ́là fi ń lọ sókè because dọ́là tó ń lọ sókè gangan ni problem báyìí a tún gbọ́ wọ́n ti náà fẹ́ yọ subsidy lórí iná àbọ̀ ti yọ wọ́n ti yọ subsidy wọ́n náà fẹ́ yọ subsidy ti iná náà tí ẹ fẹ́ kán gbèlú mọ́ rárá ẹ fẹ́ káràlú gbèlú ṣé gbogbo èèyàn ló máa ráyè sá lọ abẹ́fẹ́ dọ́gbọ́n reduce population ni torí kò yé mi báyìí ṣé ẹ fẹ́ dọ́gbọ́n somebody is saying since 1966 okay since 1966 they don't nobody among all of them have solution. I'm just asking you. Was it this bad? You are saying since 1966. Since that 1966, in 1966, la wa ṣe tán ní school ní 1990 something. Ta dẹ̀ ríṣẹ́. Ẹ̀yin yẹn la ríṣẹ́. Ta bímọ, táwọn ọmọ wa lọ sí school nílùú yẹn. Irọ́ ìgbà tí gbogbo wọn ti rí wípé báwọn ṣe ń ṣe táwọn ń jí owó kò sẹ́ni tó hold àwọn responsible òun ni gbogbo wọn ṣe continue ìlú tí ò bá ti ní rule of law don't expect anything better. They have started reducing our population already. Kán kúrò ń bẹ̀ o. Àmì kan bọ́ta ó ní owó tí wọ́n fún òun ipe owó tó ń fóun kò tó owó tóun lè fi wọ mọ́tò lọ sílùú òun wọ́n dé arrest bọ̀bọ́ yẹn ṣó parọ́ ni kò parọ́ náà. Nigeria government Tinubu èyí tí ẹ fi ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí there is a lot of things ẹ lè ṣe o ẹ kọ́kọ́ bá wa mú gbogbo àwọn campground yẹn gbogbo àwọn expressway Ìbàdàn yẹn ẹ bá wa sọ di farm mò ń tẹnu mọ́ gọ́ọ̀mẹ̀ntì lè ní farm tiẹ̀ náà ẹ bá wa sọ di farm kẹ́ employ àwọn èèyàn síbẹ̀ kó oúnjẹ lè wà nílùú tí oúnjẹ bá kúrò nínú ìṣẹ́ kékeré nìyókù tí oúnjẹ bá ti kúrò ẹ bá wa sọ gbogbo àwọn express yẹn ẹ bá wa close yẹ kẹ bá wa sọ di farm kẹ employ àwọn èèyàn síbẹ̀ gọ́ọ̀mẹ̀ntì lè ní farmland títí ẹ̀. ẹ bá wa sọ di farm is a thing tẹ́ lè ṣe kóúnjẹ tiẹ̀ wà nílùú tí a bá import oúnjẹ mọ́ kékeré nìyókù a nílẹ̀ yẹn a ní wọn káàkiri nígbà tí ìyàn dé ń sìn àwọn haúsá ojú mi mo rí fídíò yẹn tí haúsá sọ wípé one of their governors ó ní oúnjẹ tó wà lọ́dọ̀ àwọn ò tí ì tó àwọn wọn ò gbọ́dọ̀ gbóúnjẹ lọ sí
West mọ́, mo support ẹni yẹn. Mo support ẹ. West àkóbára wa. Tọ́n bá pín Nàìjíríà lẹ́ni, Yorùbá jẹ́ bóto ìyà. Yorùbá jẹ́ bóto ìyà. Ẹ lọ bá wa clear ọ̀nà express yẹn kẹ́ sọ di farmland tí àwọn èèyàn máa lọ ṣiṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ní ara Nàìjíríà lára ẹ máa kú pìpìpì tọmọtọmọ ni. Tá a dẹ̀ ní láàánú yín. Torí ẹ̀yin náà láàánú. Àìmọye ọmọ mẹ̀kúnnù tó ti lọ. Àìmọye ọmọ mẹ̀kúnnù tó ti lọ. So táwọn tí yín náà bá lọ, irú woman tó ṣubú níjẹ tàbí jẹrin tí fídíò ẹ̀ circulate yẹn, tí woman yẹn bá kú, ó tán nìyẹn o. Tí woman yẹn bá kú, ó tán nìyẹn. Ó parí nìyẹn. Mẹ̀kúnnù kan nìyẹn. Àìmọye mẹ̀kúnnù tó ti lọ bẹ́ẹ̀. So táwọn tí yín náà bá ń lọ, 2G4 ni. Kẹ́ rántí wípé owó rẹ̀ mí, orí mẹ̀kúnnù kò ní jẹ́ káwọn ọmọ tí yín náà survive lábẹ́ yín. Ẹ ṣe the right thing. Gbogbo yín mọ̀ the right thing láti ṣe. Àtẹ̀yin tẹ́ wà in charge owó ni o, monetary policy. Àtẹ̀yin tẹ́ wà in charge fún àwọn tó ń kówó lé lọ́wọ́, kẹ́ fi ṣe nǹkan ní state. Gbogbo yín mọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe, ṣùgbọ́n ẹ ń pín owó yẹn mọ́ra yín lọ́wọ́. Owó subsidy tọ́nà ṣe, wọ́n sọ iye tí each governor ń gbà. Kí lẹ fi ń ṣe? Outside Lagos State ń try. Kí lẹ̀yin governors yòókù fi ń ṣe? Báwo lẹ ṣe fi ran mẹ̀kúnnù lọ́wọ́? Ṣé tiẹ̀ ní census mẹ̀kúnnù lọ́wọ́ ni? Ìlú tí ò ní data. Ìlú tí ò ní data. Ibẹ̀ ni mo ti mọ̀ wípé àmọ́ kan tá ń ṣe. Ìlú tí ò ní data. Báwo lẹ ṣe fẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe? Ṣé ní data ni? Ẹ ní data àwọn aráàlú. Ẹ ní data àwọn tẹ́bí ń pa. Ẹ ní data àwọn tó wà nínú villages. Ẹ ní. Gbogbo yín kàn wà ń bẹ̀. Ẹ kàn fẹ́ débẹ̀. Kẹ́ lówó. Kẹ́ ṣọdún 4 sí 8. Tẹ́ bá ti jẹ owó tẹ́ fẹ́ jẹ. Kẹ́ tún bọ́ sí another place. Ẹ wá greedy. Ẹ ní stop ń bẹ̀. Ẹ tún gba senate lọ. Olórí burúkú ni gbogbo yín. Bàbá Tinubu, tẹ́ ẹ bá mọ nǹkan tẹ́ ń ṣe, ẹ jọ̀ọ́ ẹ kúrò ń bẹ̀. Ekiti is doing very well. Okay. You know, I don't know of other states. I know Lagos State is trying. One try, but they can do more too. But Lagos in try. Kala other states won't follow suit. Kò bá dá. Other states, let them follow suit. So it's time. Each governor, each state, ẹ má jẹ́ ká focus lórí kíní lásán. Hold your governor accountable. It's a lie about Ekiti. I don't know. Somebody mentioned it. It is time. Ẹ jẹ́ ká hold àwọn governor wa responsible. Wọ́n sọ sí pé subsidy tó ń gbà ibì kan náà fi sí. Ọ̀nà ti san fún wọn. Wọ́n sọ iye tí extra tó ní kálukú wọn ń gbà. Ẹ béèrè lọ́wọ́ wọn. You need more schools, public schools. If you have public schools in that country, tí public school bá wà enough, if you are not paying school fees, that alone will help your income. So ask for better governance from your governors. Every governor. Ẹ carry placard ní state ní kẹ́ carry placard. Ẹ má carry placard l'Èkó. Èkó ò ní problem. You say, Aunty, it's not Lagos that people are complaining. What are they complaining about? Oúnjẹ. When it comes to infrastructure, Lagos is trying. And I stand on that. Tí oúnjẹ federal nìyẹn. Nǹkan wọ́ federal nìyẹn. Nǹkan tí ó yẹ kí state ṣe, ó ṣe. Lagos is trying in infrastructure and other little things.
We won't go back on that. But when you are talking about owó monetary policy, federal ló ń ṣorí burúkú yẹn. Federal àtàwọn bankers. Stop inciting, please. What am I inciting? Ṣé gbọ́? Ìtorí mo ní pé kán béèrè good governance lọ́wọ́ àwọn governors. Ara wọn nìyẹn o. Ara wọn tó ń jẹ lọ́dọ̀ wọn nìyẹn o. I am not inciting no jack. Wọ́n ti report video yìí bá ṣe ń sọ̀rọ̀. Wọ́n ti report video yìí. Seyi Makinde is now collecting money from sellers, including pure water hawkers, monthly as tax. Lọ́wọ́ àwọn tó ń ta pure water. Mo ń bọ̀, mo gbé nǹkan sórí iná. Seyi Makinde ń gba tax lọ́wọ́ àwọn wọ́n ti report page yẹn. Ẹ share ẹ bá mi share ẹ tẹ́ bá tún share it all over again.